ṣe bẹ́ẹ̀ ti rí nísìn gbogbo ẹ̀yin tí ẹ̀ mórí Ọlọ́run ọba gbogbo yín wà nínú ilé yín sìn ẹ̀ ń sùn ṣùgbọ́n àwọn ìró ẹkùn àti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àwọn wà nínú igbó ibi táyà wá kọ àwọn báńdíìtì dé báyìí nísìn wọ́n lọ kọjú àwọn ìró ẹkùn àwọn báńdíìtì lọ kọjú ìró ẹkùn gbogbo ẹ̀yin tẹ́ sọ pé wọ́n act ni wọ́n ń ṣe tíátà ni mo ní fídíò tí màá fi hàn ẹ́ níbi bí yìí o tó máa fi mọ̀ wípé kò ní ìdí kí wọ́n ṣẹ́ èpè fún ẹ képè tó ja ìwọ tó bá ń bú Sunday Igboho fídíò tí máa fi hàn ẹ́ níbi bí tó everybody wà nílé ń sìn wọ́n ń sùn wọ́n ń jẹun pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ wọn nulé ṣùgbọ́n àwọn akíkanjú ìwé ẹkùn àwọn wà nù gbó ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ tún bá wa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn akọni ìwé ẹkùn tí wọ́n jáde gbogbo wa la ríṣẹ́ tó lóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n ń lọ sínú igbó káàkiri bó ti jẹ́ pé àwọn aṣunú àwọn aṣiàrà àwọn aṣièrè àwọn òpònú farayí kọ́tà kan wọ́n ló ń hàn tì ní ṣùgbọ́n lẹ́ni 25th of June 2026 Yorùbáwùyí lórúkọ mi eléré jàgbá o eléré ó jẹ́ àgbá God bless Sunday Igboho Òòṣà ìró ẹkùn God bless gbogbo yín àwọn bandits jáde sí wọn o we thank God o we thank God o we thank God o Ọlọ́run ló ní káwọn èèyàn wa kí wọ́n jẹun kánú o Ọlọ́run ló ní kọ́mọ Adéyẹmọ Ìgbòho Òòṣà k'Elédùmarè wà lẹ́yìn ẹ̀ o ẹ ṣáà máa dúpẹ́ ká ṣáà máa dúpẹ́ ká ṣáà máa dúpẹ́ ìwọ tó bá bá wọn bú Sunday Igboho kò nídìí ká sọ̀rọ̀ kan fún ẹ mọ́ kí èpè tó jà ẹ́ tìrantìran ní tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n kó bọ́ta lónìí Old Ọ̀yọ́ Park ni wọ́n lọ ń sọ̀fẹ́ wọ́n gbé sọ́fẹ́ wọ́n gbé drone sọ́fẹ́ wọ́n mọ gbogbo ilẹ̀ ìbò làwọn ọmọ wa lè wà ẹ máa bọ̀ ń tà ẹ máa bọ̀ ní ìgboro tẹ bá fẹ́ ṣiṣẹ́ àbá Fúlàní jà olóyè Sunday Igboho ti sọ ó ní ethnic this is not an ethnic war it is war against banditry ẹ lè finú gbó wa fi máa ṣe ibi tẹ máa hide sí tẹ máa fi máa God bless you ẹkùn God bless Sunday Igboho ẹ máa bá mi kọ sí comment section tọmọ Adéyẹmọ sọ ní o tọ́ ní kó mórí wá kó fọrùn lẹ̀ o tí àwọn òpònú kan tí wọ́n pe àwọn lọ́mọ Yorùbá àwọn tí wọ́n fi pọ́n Fúlàní dóìyá wọn tí wọ́n ń bú Sunday Igboho eléré jàgbá lé ní o eléré jàgbá o lẹ́ni 26 of June 2026 máa ṣó fídíò tí wọ́n bá ti máa lè ṣó fún yín tá a bá lè ṣó síta a máa ṣó ẹ̀ yìí tàbá wá lè ṣó ó máa di awo mọ́ sínú mọ́ síkùn Ọlọ́run yọ àwọn ọmọ wa o Ọlọ́run yọ àwọn ọkọ wa o Ọlọ́run yọ àwọn bàbá wa o ṣùgbọ́n ẹ fẹ́ gbọ́ wọ́n ti yí wa po kí ni mo sọ fún yín wọ́n ti yí wa po even gómìnà Ṣèyí Mákindé òun gan ti sọ wípé they are suspected cross-border bandits wọ́n cross border wa tazin life force well TikTok whatever wọ́n ti pọ́sì TikTok wọ́n ti report TikTok mi ni problem tí yín nìyẹn wọ́n ní àwọn tí wọ́n cross border wa ni o wọ́n ní wọ́n cross ẹyẹ tó wà lórí YouTube ẹ̀ kó ń gbé YouTube lọ láti jọ mélòó kan sìn
ẹ̀yin náà má dákẹ́ kọ́mẹ́ǹtì ẹ kí kọ́mẹ́ǹtì yẹn máa lọ tí kọ́mẹ́ǹtì bá ṣe ń lọ tí like love like tó ń lọ ṣe pé ìjà àrùn wọ́n gbé show mi lọ ìjẹta tó ní ìjẹta àbáàná tún ni wọ́n tún gbé show mi lọ téèyàn kọ̀ọ̀kan bá kọ kọ́mẹ́ǹtì 100 kò pọ̀ jù kó dàbí pé God bless Sunday Igboho nìkan kó dàbí pé God bless ìwé Ekun nìkan lẹ́ ń ṣe ní copy and paste bẹ́ẹ̀ ṣe ń kọ́ lẹ́ ṣe ń paste ẹ̀ kódà ìyẹn gan ó tó lọ́tọ̀ TikTok mi mọ̀ kọ́ tí máa ṣe o I don't know what to do mi mọ̀ kọ́ tí máa ṣe tó máa ti gbé mi ìfẹ́ dára mi láàmú pẹ̀lú TikTok yẹn ṣe ń rí ayé báyìí ẹ̀ ń rí ayé àwọn kan wá bọ́ta wọ́n wá mú Sunday Igboho wọ́n wá mú dání now gómìnà sọ nísì pé àwọn máa apprehend wọn àwọn máa mú wọn àwọn máa ṣe kinní kan wọ́n máa wá wọn rí wọ́n máa ṣe gbá wọ́n máa ṣàwo ẹ jọ gbogbo ẹ̀yin òpònú olórí ibú tẹ́ ń ṣe ọ̀tá Sunday Igboho ọmọ Fúlàní mélòó lẹ rí tó gbé sóòyè láti gbà tí kinní ti ṣẹlẹ̀ lénìí tó bá gbé Sunday Igboho ló sọ̀rọ̀ ni wọ́n á ti fòbó tàbí èkùlù wọ́n á ti máa sunkún ẹ wo ẹni tó bá wà lórí TikTok kò láyọ̀lé ẹ mọ̀ bọ̀ lórí YouTube ẹni tó bá wà lórí YouTube ẹ mọ̀ dákẹ́ àdúrà ẹ dákun ṣẹ́rí inú mi ń dùn sí ó ń sọ wípé ìyá kan pè mí wọ́n ní Yorùbáwùyí kí ni a máa ṣe ó tún ti gbé ṣó ẹ lórí ni kí ni a máa ṣe mo ní màámi kí ni mo fẹ́ ṣe ó ti sú mi bóyá kí n máa ṣe ṣó mi kí mi náà máa sọ sùn àwọn ògbé náà mo ń ṣeré ni orílẹ̀-èdè mi tọ́lọ́run yàn mí fún táwọn alálẹ̀ yàn mí fún orí ọ̀nà máa sọ̀rọ̀ fún mi ní sọ̀rọ̀ fún nǹkan mi láti ṣe lédùn tó máa fi gba òmìnira màá resign nígbà yẹn so àwọn tí wọ́n ń gbé show wálẹ̀ wọ́n pọ̀ ju àwọn tó ń bá wa like show lọ so if you're on TikTok Yorùbáwùyí náà ni mò ń jẹ́ lórí YouTube ẹ jẹ́ ká sáré play ìkan ní ara àwọn ọkọ wa àwọn bàbá wa àwọn ọmọ wa so now wọ́n ti wà nínú igbó wa wọ́n ti wà ní inú igbó wa wọn ò bá wa ṣeré o wọ́n tájẹ̀tì wọn lọ ni wọ́n tájẹ̀tì wọn lọ mi ti ẹ̀ kí yín ẹ má bínú ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time tíṣù yìí bá bá yín wọ́n láwọn cross border ní o ní Ọ̀yọ́ lọ́yọ̀ọ́ kò nídìí lọ́wọ́ bí ta wà ń sìn kò nídìí kí anybody bú Sunday Igboho ká ìṣe máa ṣépè fún ẹ kó tó mọ̀ pé tí ẹ máa bàjẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ Yorùbá kò nídìí kan sọ fún ẹ tí akọ̀dédé pinyin pinni tí akọ̀dédé bàjẹ́ ni now let's play this. Ọlọ́run ọba. Ọlọ́run ló ní kéèyàn ti jẹ nǹkan sára o. Ẹ bá mi wo ojú ọta àbọn torí Ọlọ́run. Ẹ wo ojú ọta àbọn torí Ọlọ́run. Ẹ wo ojú ọta. Ẹ jọ ẹ bá mi kọ kọ́mẹ̀ntì ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi like torí péjì mi under inspection ni mo wà báyìí. Ó lójú nǹkan tí mo lè play. Bí dẹ̀ ṣe wà yìí, èmi kò tó wá gbọ́ nánà. Bí Tinubu ṣe jẹ́ stubborn politician bẹ́ẹ̀ lèmi jẹ́ stubborn sọ̀rọ̀sọ̀rọ̀ ó sọ wípé mo ń push gidigidi lóye jẹ́ pé bí péjì mi lẹ̀ ń takú sí flag Facebook flag YouTube ó sọ pé mo ń push burúkú ó sọ pé mo ń push gangan ẹ wojú ọ̀tá tẹ́lẹ̀ má ti jẹ nǹkan kí bàbá yìí má ti jẹ nǹkan yeye ẹ wò ó kó má ti jẹ nǹkan yó kó má ti jẹ ló àwọn tó balẹ̀ sí lára náà wà o àwọn tó balẹ̀ sí lára wà àní lè sú àwọn yẹn fún yín àní lè sú àwọn yẹn fún yín ẹ bá wa fi ẹ má bọ̀ lórí YouTube láti lè rí TikTok máa gbé tí omi wálẹ̀ ẹ má bọ̀ lórí YouTube Yorùbáwùyí ó kọ́ tẹ́ fi ń wò mí lórí TikTok yẹn ẹ má bọ̀ lórí YouTube kẹ́ wá wò. Ẹ jẹ́ kí wọ́n fi yín sílẹ̀ kẹ́ kọ́kọ́ wò tán kí tó wá sọ̀rọ̀ lé lórí. Ẹ wojú èké ẹ wojú Akíìmù nínú igbó wa ẹ wojú Akíìmù àlọ́ Naija o àlọ́ Bíní Kẹ́bì o
lọ Nasarawa lọ Yola o Old Ọ̀yọ́ park inú igbó Ọ̀yọ́ la lọ o wàhálà àwọn ti sọ̀rọ̀ àǹdí wa kò sí pé kíní kan tó fi lè bọ́ta tí wọn ò bẹ̀rù pọ́mọdé yẹmọ ní tí wọ́n bọ́ta pẹ̀lú kàlà lọ́wọ́ tó wá ṣeré tí àwọn olórí ibú yìí wọ́n wá ṣeré burúkú gbogbo yìí wà nílé yìí ẹ̀ ń sùn o everybody wà ẹlòmí gan ó ń jingin ìyàwó ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni ẹlòmí ń pàpà súpé lọ́wọ́ ó ń yáta lọ́wọ́ yìí ni ogun ti dé màámi ogun ti dé kò nídìí ogun ó ti get started ẹ yẹ kí n play ẹ̀ fún ìkẹlẹ̀ rí dáadáa kí n kó lójú screen ogun dé please come on YouTube you can see it on YouTube ẹ yẹ kí n kó lójú screen kẹlẹ̀ bá rí dáadáa ẹ wọ ta ẹ máa kà ó 1 2 3 lára èèyàn kan ẹ jọ ṣe ń bá mi kà á 1 2 3 ní ikùn ẹgbẹ́ kan wọ́n ti yìn fún wọn lọ Katsina God bless you ìyá mi sọ pé àlọ sí Katsina ẹ rí pé ikùn ìgbẹ́ gbóná gbọ̀n mí ikùn ẹ máa kà ó di mẹ́ta nìyẹn o. Ó di mẹ́rin ó di márùn. Ọlọ́run ló ní kéèyàn ti jẹ nǹkan sára o. Ọmọ bàbá. Ṣé nǹkan kan wà lẹ́yìn mi? Gbogbo ẹ̀ mo fẹ́ sùn. Ọlọ́run púpọ̀ ogun tó. Wọ́n ti fi orin sí o, ẹ jẹ́ kí n gbórin, ẹ jẹ́ kí n mute ẹ̀. Ẹ wo ṣé ẹ rí lára èèyàn kan ogun dé o ogun ní mi tẹ̀ ká mọ́ èmi ò tẹ̀ lè ká mọ́ paláṣẹ paláṣẹ nílẹ̀ Yorùbá ẹjọ́ kálẹ̀ ní tá a ṣe gangan ọ̀hún ò ní wá bá wa àrífín yẹn ti pọ̀ gan o àrífín yẹn pọ̀ ẹnìkan mi ní pé what's funny kí lorúkọ ẹ̀ don play hope you are not talking to me àbí na me you dey talk to say what's funny why am I laughing for what are you laughing for don play said what am I laughing for I don't even know why I'm laughing. John Play ní ẹ bá mi kí ṣé John Play àbí kí ni ẹ kí n wo orúkọ ẹ dáadáa John Play bá mi kí John Play welcome to our YouTube lórí YouTube Yorùbáwùyí you are new here that is why you don't know why I'm laughing and I'm going to explain a bit for you why I'm laughing. I am laughing because last week láti last week ni wọ́n ti pọ́n wọ Igbo. Imagine how Yoruba people are coming out to insult Sunday Igboho. Tí wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ wọ́n ti ń gbé YouTube lọ o wọ́n ti ń gbé YouTube lọ́lẹ̀ díẹ̀díẹ̀ kò sí wàhálà mi ti ẹ̀ráyà ti wo iye èèyàn tó bá kú lọ́pọ̀ èèyàn méjì ló kù ó ṣe ti máa gbé péjì mi lọ péjì yẹn gan ló important. Don't play you are new on this platform. That is why you don't know pé as at this time tí mo bá rẹ́rìn mo tó kí n rẹ́rìn because tíyàn bá bí ọmọ nínú gangan tó bá ní ọmọ yìí má ṣe kinní tọmọ yẹn bá ń ṣe kinní yẹn tó bá kàbùkù níbẹ̀ wàá padà rẹ́rìn tó bá ti máa tọ́jú ẹ̀. Ohun tó ṣẹlẹ̀ yìí a ti ń sọ láti 2020 èmi Yorùbáwùyí ti ń sọ. I could remember nínú snow when I was crying bitterly nínú snow. I could don't play you are new on this platform that is why you don't know that tí mo jókòó sí bíbí I don't go face Buhari ìgbà tí Buhari wà ní president ní United Nations you don't know lọ́wọ́ ẹ̀ka máa pa ọ̀tá mi jọ ẹ̀ náà bọ́ ẹ̀ máa pa nìyẹn. You never see my pictures my videos internationally not even just America.
Brazil everywhere ní front page pẹ̀lú Ekun abiyamọ. So if I am laughing now abeg I go laugh o, even though I am not happy, but I will laugh at it. Oh, ìjọ kan lòjò ń rọ̀ tí mo wà nínú ẹ̀ báyìí mo fẹ́ kú. When I was crying, telling people that this thing is coming. Oh my day, yeah, hey, oh my wow, oh my checking it on, oh my god. Because you are new, you don't know me, you don't know the impact I have taken. Before this thing happened, I have been saying it since 2020. Okay, one night time wo YouTube me bá mi kọ educative show. Wọ́n ní bá mi kọ kọ́mọ̀ tún gbé wa lọ lẹ́nìí. Wọ́n ní bá mi kọ educative show. Wọ́n ní bá mi kọ educative show. Ìyàwó, this is an educative show. Ní bàbá mi kọ sí comment section. So done. Welcome to our YouTube channel lórí Yorùbáwùyí. So I don't want to go for that. Ẹ má carry ya. Thank you. God bless you. Ẹ ṣé, God bless you. Now imagine this. Ní old Ọ̀yọ́ park, Ọ̀yọ́ state, Ọ̀yọ́ tiwa lélẹ́yìí ti ṣẹlẹ̀ lẹ́nu ni wọ́n ti lọ káwọn èèyàn wa mọ́, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rọ́ wọn níbọn. And you never see any Fulani talk o. Ṣé mo pé wọ́n táwọn àwọn ọmọ Gani Adams, àwọn olórí ibú ẹni òfò, àwọn aláyé fọ́, àwọn ancient men tí wọ́n ń sọ̀rọ̀ ń jọ̀wọ́ ìgbà tí wọn ò mọ nǹkan tí àwọn èèyàn ń go through lábẹ́lẹ̀. Now àwọn tí ìbọn báyìí nísìn ta ló máa tọ́jú wọn? Ó di tọmọ Adéyẹmọ. Ṣé mo kọ́nà sọ pé òun gba 20 billion. Ṣé mo kọ́ request fún 20 billion. Òun náà ò fẹ́ 20 billion o. Òun fẹ́ ṣe lọ́fẹ̀ẹ́ ni o. Gbogbo àwọn tí wọ́n yìnbọn sí yìí nísìn. Àwọn èyí tí ìbọn ò wọ̀, tí ìbọn ò wọ ara ẹ̀, ó lá pé wọ́n ti ń kọrin bẹ̀. Ẹ bá gbọ́ ohun ẹ̀. Ó lá pé wọ́n ti ń kọrin pé Ọlọ́run ló jẹ́ kéèyàn jẹ́ nǹkan. Kéèyàn ẹ jẹ́ kí n tún play bóyá orin yẹn a lè máa omit ẹ̀ díẹ̀díẹ̀. Ẹ kí n ṣe kó tóbi. Ẹ lè bá àwọ̀ dáadáa. Ọlọ́run ló ní kéèyàn ti jẹ nǹkan sára o. Ṣé nǹkan kan wà lẹ́yìn mi? Gbogbo ẹ̀ mo fẹ́ ṣò. Ọ̀dẹ̀wò ló ń pè náà, ọ̀dẹ̀wò ló ń pè. 2, 3, 4, 5. This one ló ń pò jù. Ọlọ́run ló ń pò jù sára. Eléyìí ò kì í ṣe movie. Eléyìí ò kì í ṣe ọ̀rọ̀ àwọn abìjà. This is reality. Confirmer, wọ́n lọ pàdé àwọn èèyàn wa, wọ́n lọ ṣeré fún wọn lẹ́yìn. Bí university ò pọ̀ because ilẹ̀ ti ṣú. Màá fẹ́ kí àwọn èèyàn ẹ bá mi pè wọlé, ẹ bá mi wúre fún Adéyẹmọ, ẹ bá mi wúre fún gbogbo àwọn ọmọ wa tó ń lọ sí inú Ẹkùn tí wọ́n jáde lẹ́yìn. Àwọn tí ò wọlé sí lára, Ọlọ́run bá wa fún lálàáfíà torí wẹ̀ ní ìsìnkú wọlé sí lára. Bàbá ó ti jẹ nǹkan yó. Àwọn tó dẹ̀ wọlé sí lára náà because aláwọn tó wọlé sí lára. Kì í ṣe pé àwọn tó wọlé sí lára yẹn náà, kì í ṣe pé wọ́n ń ṣe alágbára. Kì í ṣe pé àwọn náà ò jẹ nǹkan, ṣùgbọ́n ẹ rántí pé àwọn Fúlàní náà wọ́n ń ṣoògùn. Àwọn Yorùbá wa náà dẹ̀ wà nínú alábọ̀dé. Torí àwọn tí ìgbà tó máa kó àwọn bàbá wa lẹ́rú, àwọn Yorùbá náà ni wọ́n ṣe oògùn sínú kànga tí wọ́n ń pè ní point of no return ní Badagry. Tí òyìnbó méjì mẹ́ta ṣe ń lè kó èèyàn 200, 300 tí wọ́n ṣe lè control wọn nínú ọkọ̀ wọ́n fi kó wọn lọ sí òkè òkun. Náà èèyàn méjì mẹ́ta ẹ bá wa pè wọlé. Ẹ kí n gbé yàn wọlé lórí TikTok. Ẹ kàn bá wa wúre fún àwọn ọkọ wa, àwọn bàbá wa, àwọn ẹ̀gbọ́n wa. Tí èèyàn bá rí àwọn méjì mẹ́ta tó máa pè wọlé. Then tó bá sáwọn tó fẹ́ pè wọlé, ní bọ́dà. But we thank God. We thank God. Oh, we thank God. 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 Ẹ bá wa dúpẹ́. Ọpẹ́ wa kò ì tó. Ẹ jẹ́ kí n fi sí speaker sà.
ojoojúmọ́ la ó máa dúpẹ́ ọmọ Adéyẹmọ ọpẹ́ wa kò ì tó ojoojúmọ́ la ó máa yọ̀ ẹ bá mi gbóhùn sókè bàbá mi ẹ má bìrẹ ká ṣe lè ọ̀kọ̀ọ̀kan rọ́ọ̀ṣì tiwa ọpẹ́ wa kò ì tó ẹ bá gbóhùn sókè sà. hello àti gbẹ́kọ̀ yìí sà ojoojúmọ́ la ó máa dúpẹ́ ọpẹ́ wa kò ì tó ojoojúmọ́ la ó máa yọ̀ bàbá wa ti gbé kọ́ọ̀lù yẹn bá wa sọ̀rọ̀. hello orí ètò la wà sà. kó ètò kò ní sí ní kò ní rẹ́yìn. àṣẹ Èdùmàrè àṣẹ. mo ti ń pè ti pẹ́ ó ń kọ́ọ̀tì ní gbogbo bẹ́ẹ̀ ṣe ń pé tí ó wà séèyàn tí ó pè wọlé mo ti ń pè bí fọ́gbà wọn. nẹ́tíwọ̀kì ni sà. ẹ kú iṣẹ́ takuntakun. iṣẹ́ nìyẹn. mo fún ọmọ Adéyẹmọ yóò borí ọ̀tá. àṣẹ. gbogbo ọ̀rọ̀ Yorùbá lọ́wọ́ ògùn àborí ọ̀tá. àṣẹ. sẹ́rí tá a bá ń sọ̀rọ̀ wa mo fẹ́ ká mọ̀ ọ́n là á. àmọ́ sọ pé àwọn ọmọ Yorùbá kan gbàgbọ́ ló ń gbàgbọ́ sí àwọn kan wà àwọn kan ti wà tẹ́ pé Fúlàní ló bá yà wọn sùn lọ́nà oko Fúlàní ti ń ṣe wá fẹ́sẹ̀ ti pẹ́ ẹ̀jẹ̀ Fúlàní ló wà lára wọn ẹ bá wọn sọ pé ọmọ Yorùbá ni wọ́n mọ́ ẹ lára àwọn tá a gbà mọ́ra kan táwọn náà ń bá wa jó kọ wọn ń gbàbọ̀dè fún wa bí mo ti fẹ́ kẹjá mọ́ lónú ara àwọn kẹtẹ́ pé a ti fojú àánú gbà mọ́ra táwọn náà rẹpísẹ́ǹtì ọmọ Yorùbá tí wọn ẹgbẹ́ jẹ́ pé Fúlàní ló bá yà wọn sùn lọ́nà oko wọ́n pọ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ ọmọ àlè tó pọ̀ ń ta ní ìsìn ẹ rí i pé bí àwọn arábí ṣe pọ̀ nílùú wa ló jẹ́ kó máa lò pọ̀ ní ìpara lára sẹ́ni ẹ̀jẹ̀ Yorùbá èèyàn ìran gidi ìran Yorùbá o gbogbo ẹ̀ fún ọdún kẹlẹ́ ọmọ ìran gidi ìran wa lóòótọ́ àlè kò lè mọ̀ sí díẹ̀díẹ̀ but Ọlọ́run ti ní káwárí àti rìn nínú àgbáyé díẹ̀ a rí pé ìran bí ìran Yorùbá sọ̀wọ̀n èèyàn ni wá sẹ́ni àwọn kàńdátà wá fìfẹ́ gbà mọ́ra tí ń dà wá rí yẹn àwọn lámọ̀ ṣe àdúrà alápá kan fún kí àdúrà alápá kan ni pé ní tí wọ́n jẹ tí wọ́n mú lẹ̀ Yorùbá tí wọ́n fi ń gbàgbọ́dọ̀ fúnlẹ̀ Yorùbá ni ó mọ̀ bí gbogbo wọn ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan ẹgbẹ́ kejì ni àwọn OPC ti Gani kàn ṣe sùúrù ìṣòro tá a kó sí lónìí tí a ti ní ẹ̀yìn tó ń ṣẹlẹ̀ lónìí tó jẹ́ pé wọn tó máa rí ẹ mọ́ fèsì yìí torí pọ́nà fẹ́ràn yan Yorùbá ní ìfimọ́ rán òjíṣẹ́ sí wa Sunday Igboho òjíṣẹ́ ni yálà wọn fẹ́ wọn kọ̀ òjíṣẹ́ ni yóò dẹ̀ jẹ́sẹ̀ ẹ̀sọ̀ fún àṣẹ òjíṣẹ́ ni àwọn tó rí pọ̀ bọ̀ ọ̀tẹ̀ pé níbi táwa wà wọn gbọ́dọ̀ ìwọ́jú mèmi òjò ọ̀tún ẹ̀sìn tí wọ́n ti parí gbogbo ọ̀rọ̀ so ibi tí wọ́n lọ bẹ̀ ni ìyẹn ti lọ́wọ́ ni pé kí àwọn ní àwọn kó wa sílẹ̀ bí wọ́n pàwọn ní kó wa síbẹ̀ ni pé ká ní OPC náà yà sí méjì láti bẹ̀rẹ̀ ni ètò ọmọdé ẹmọ ń ṣe náà abẹ́ OPC lọ́mọdé ẹmọ náà bá tó sí ṣùgbọ́n gbogbo yóò ṣe jáde náà ni ó jáde bàbá Gani àwọn náà ní ẹ̀dá OPC méjì tó lọ́sẹ̀lú fi wọ̀ ọ́ tó láwà bí lọ́rùn àwọn làájọ́ fòkúta àgbòkúta dání ní ọba sọ́jà tó gbé bàdá níjà káà náà tó fi kọ́ńtù yẹn lẹ̀. ó ti yẹ so Gani gẹ́gẹ́ ló gbàgbọ́ ní gbogbo táwọn gbèsè lónìí ìgbà gàdá ká pọ́n wọn lé torí pé kí ni àwọn náà gbìyànjú akọni ni wọ́n. ṣùgbọ́n àwọn wò pé mo fẹ́ tẹ́kì líìdì àwọn bàbá yìí ti dàgbà ibẹ̀ ni àwọn olóṣèlú ti wọ̀ wá láàrin. àwọn tó yìnbọn fún àwọn tó wọlé gan kó má jẹ́ pé àwọn tí ń ṣe fídíò gan ó wà lára wọn tó àwọn èèyàn alábọ̀làkà ìwà àwọn tí ń ṣe fídíò pé created content wọ́n lè lọ dènà dè mo mọ orí ẹ̀ kan ṣe mo bàbá yẹn ní ó lé tí wọ́n máa ń jó ẹ̀ má ti ṣẹ̀ wọ́n ọmọ ẹgbẹ́ wọn tó wá sí lóun ò ṣe mọ́ bí wọn fẹ́ rí so wọ́n ní ìlara kan wọ́n ní ìlara ẹgbẹ́ OPC Gani ní ìlara Fásirò lèmi tẹ̀mí sọ̀rọ̀ nínú Fásirò náà ti jáde olóyún àìrán ló dára sí méjì tó fi ti pé ìran Yorùbá ẹnu tó OPC fi wíìkì ẹ má bínú bàbá mi ẹni sùsà ẹ má bínú lórí TikTok ẹ bá ní background noise a máa drop ara wa tá a máa ń ṣe lórí péjì lélẹ̀ a ní protocol bí èèyàn méjì tó bá ń wò wá gan téèyàn kan tó bá lu òfin wa a máa drop ẹ àkókò èèyàn kan ṣe bá gbọ́n sókè sàn. tó èmi wà nínú géèmù kì í ṣe pé mò ń sọ wọ́n ní èmi ọmọ ẹgbẹ́ OPC lèmi látàrí bàbá Fásirò kó tó di tó wọ́n dá sí méjì àbí sígbà tá a bẹ̀rẹ̀ OPC ṣégun méjì la fi ṣe ni fún bàbá Gani ló dálẹ̀ wọn ò fẹ́ rí ẹ̀yọ́ pọ́lẹ̀tì bí báwọn ti Gani ló ń dá Fásirò tí wọ́n ń jó kọ wọn táwọn bàbá yìí ò ní wọn. bàbá Gani wọ́n ní ìbára
bá a ṣe ń pè wọ́n pákọni ni wọ́n ìlara ní ìfẹ́ rẹ lómìn tí wọ́n ń ṣe ò dáa ká fọwọ́sowọ́pọ̀ kò ní kálukú ọ̀nà tó bá lè fi gáìdì ilẹ̀ Yorùbá kó gáìdì ẹ̀ ní ẹ lọ kó wá ní Ààrẹ Gani ń pariwo owó ìní tiwọn nìkan wọ́n gbowó ṣùgbọ́n kó tó di pọ́rọ̀ ìdí báyìí àwọn ànọ́ọ̀sì káyọ̀pìsì ò dá sí méjì ni ìjọba ó gbọ́rọ̀ sí wa lẹ́nu àwọn náà ni wọn ò jẹ́jọba ó gbọ́rọ̀ sí wa lẹ́nu torí pé kí ni wọ́n ti rí pé owó ìná ni àsìkò èrè tó àsìkò èrè tó. ẹ bá wa wúre fún àwọn tí ìbọn tí ó wọlé sí lára àtàwọn tí ò wọlé sí lára. mo ṣàdúrà fún gbogbo wọn mo fi gbogbo àwọn tó tẹ̀lé Yorùbá dó Olódùmarè mo fi ṣàdúrà fún wọn pé Ọlọ́run ò ní fi ní wọn lára yóò dẹ̀ dáàbò dàkú àwọn tó kù bọ̀ ìmọ̀ràn tí mo tún fẹ́ gbà ni pé drone tí wọ́n ń lò yẹn kọ́mọ̀ mọ̀ sóò rẹ̀ síta ibi tí wọ́n bá wà àwọn lè máa fi wá wọn. wọn kì í ṣe ní live ṣàrá òfin tẹ̀tà máa ń gbé wá yẹn ó lè jẹ́ pé jọ́ kejì jọ́ kẹta kò ń ṣe live kò ń ṣe live kò táwọn èèyàn mọ̀ nìyẹn. bẹ́ẹ̀ ṣe sọ́yìn náà dáa irú èmi tẹ́mi náà sọ́yìn náà mò ń wò pé ok pé bá bàbá ìfẹ́ ká kóyàwó ni irú àkóyàwó yẹn a ti mọ̀ pé ṣẹ́ ti bẹ̀rẹ̀ àdèmẹ́ta ní àmọ́ta ní ọjà sọ̀rọ̀ iṣẹ́ máa lọ underground Ọlọ́run lè bá wa ṣe Ọlọ́run ṣẹ́gun wọn àwọn náà ti mọ̀ táwọn bàbá Afẹ́nifẹ́re tẹ̀ fi lè dìde pé kọ́mọ́kan fi Sunday Igboho lọ́rùn lẹ̀ àwọn gẹ́gẹ́ ti mọ̀ pé ṣẹ́ ti àwọn Afẹ́nifẹ́re àwọn tó wá yẹn wá mo ní kí wọ́n aṣọ lọ́la o tó múlẹ̀ Yorùbá nìkan lọ sọ́ra wọn. ẹ ṣe má bínú sáà ilẹ̀ ti ṣú àwọn ti sùn ìyẹn mo fẹ́ mú àwọn Afẹ́nifẹ́re first time tó máa support ọmọ Yorùbá wọ́n ti support olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá o àwọn Afẹ́nifẹ́re ti support Àdìsá o wọ́n dẹ̀ nǹkan máa politicize tó wà nílẹ̀ yìí o ẹ bá wa gbóhùn sókè ẹ ṣeun gan TikTok ẹjọ fún mi ní ìṣẹ́jú mélòó mú bọ̀ bàbá mi bá wa gbóhùn sókè sà. Yorùbá Wuyì. Yes sir ẹ bá wa láìkè ètò yìí ẹ bá wa gbóhùn sókè sà mo ti gbé kọ́ yín sà. ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ nígbà tí mo gbọ́ ohùn ẹni ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ nítorí pé pàtó mo gbọ́ pé wọ́n ní wọ́n ṣìbọn pẹ̀lú àwọn wọlé wọ́n ṣeré gan wọ́n ṣeré gan àlè máa ṣó fídíò wọ́n ṣeré gan wọ́n ṣeré gan. kí n tètè mi dẹ̀ ní nọ́mbà tí mo lè fi contact àwọn èèyàn tó jẹ́ pé mo lè bá gbọ́ ìró Ìgbòho látọ̀dọ̀ wọn mọ́ mi ò ní nọ́mbà yẹn mọ́ so ọkàn mi ṣẹ̀ṣẹ̀ bá ṣé gbogbo wọn ṣé wọ́n ṣá wà ṣé gbogbo wọn kò sí kankan tó ṣe ẹ̀sìn kankan. àwọn tí tó wọlé sí lára àwọn náà ọkùnrin ni wọn ò ṣùgbọ́n báwọn fúlàní náà ń ṣoògùn. bẹ́ẹ̀ ni everything is under control ẹ lọ fọkàn balẹ̀ Àdìsá Adéyẹmọ ní kí wọn bá wa ṣàdúrà fún ẹ má bá wa wúre fún lọ́tùn lósì kọ́nà bá wa dúró tì àtọ̀tá alẹ́ àtọ̀tá òde àtọ̀rẹ́ bí ọ̀tá àtọ̀tá bí ọ̀rẹ́ àtàmọ́níṣe ní àtàfà ìmọ́níṣe ní àti Yorùbá Fúlàní àtàwọn alábọ̀dé kọ́nà bá wa gbẹ́lẹ̀ bá ìpòdà gbogbo wọn sí lọ́wọ́ kan nítorí Àdìsá Adéyẹmọ mà kú ewu o. ewu iná kì í pa àwòdì Àdìsá òkú ewu gbogbo èèyàn ọmọ Adéyẹmọ ẹkú ewu ewu iná kì í pa àwòdì Àdìsá òkú ewu. gbogbo ẹni kẹ́ni tá a bí nínú obìnrin tá a abẹ bẹ̀bí ẹ̀ tán láwọn fẹ́ ìṣubú ọmọ Adéyẹmọ làwọn ń wá ilẹ̀ máa gbé wọn mi ni. wà á ṣe Èdùmàrè. gbogbo ẹni tó kóra wọn jọ ìbá jẹ́ àwọn PBC àbí post mi ìfẹ́ mọ́ ohun tí wọ́n tẹ̀ fà tó bá nǹkan jẹ́ ilé amú wọn. ohunkóhun tó nǹkan lè jẹ́ lábẹ́ ọ̀run yìí tí wọ́n ní àwọn máa gbẹ̀yìn bẹ́bọjẹ́ fọ́mọ Adéyẹmọ àtàwọn tó tẹ̀lé ilẹ̀ máa gbé wọn mi ni. àṣẹ Èdùmàrè àṣẹ ọ̀sán gangan là á gbọ́ kú arọ́ ọ̀sán gangan ni wọ́n máa ké igbe rárá lára ń ké wọlẹ̀ nínú ilé wọn igbe rárá wọ́n máa ké ní kọ̀ọ̀kan ní kéje ọ̀kọ̀ọ̀kan lọ́mọ wọ̀ ń yọ gbogbo ẹnikẹ́ni wọ́n kéré níye wọ́n pọ̀ níye ìbá aṣọkùnrin ni ìbá aṣọbìnrin ni ọmọdé ni àbágbà tó bá ní pé sẹ́ẹ̀ àwọn máa dáàbò ọmọ Adéyẹmọ àwọn máa gbẹ̀yìn bẹ́bọjẹ́ fọ́mọ Adéyẹmọ ìkọ̀ọ̀kan ọmọ wọ̀ ń yọ ìkọ̀ọ̀kan ni wọ́n máa yọ sọnù wọ́n máa yọ sọnù ní agbára Elédùmarè lágbára àwọn alálẹ̀ Sunday Igboho ìkọ́ ò ní kọ́ bálẹ̀ o ìkọ́ ò ní kọ́ ẹ o wà á máa lọ wà á máa bọ̀ ọ́rẹ́ ni o gínígíní lẹ́dí yẹn ń tókò ẹ̀ mọ́ bọ̀ gínígíní lẹ́ máa bọ̀ gínígíní àyún lọ àyún bọ̀
lọ́wọ́ máa lọ sẹ́nu Sunday ọmọ adé ẹmọ àti gbogbo àwọn ìsọ̀ǹgbẹ àyù lọ gbogbo ìwé ẹ̀kọ́ pátá wa ṣe wúlò fún àṣẹ bó ṣe máa rí nìyẹn o bó ṣe máa rí nìyẹn. àṣẹ ìdìbàrè àbàlá ìṣù ẹ ṣe ń gan bàbá mi ẹ̀yin tẹ́ ń wo show ló tẹ́ ń wà lórí YouTube ṣe ti tẹ tán pọ̀ mo wo èèyàn tó ń wò wá ìdásí mẹ́ta kò tó ìdásí mẹ́ta ni tó ń wò wá tó tẹ tán pọ̀ tó bá yá tá a bá ṣe show yìí débì kan sìn àwọn tó ń flag àwọn kan flag wọn á tún gbé yẹn náà lọ because ẹ máa pè mí Yorùbáwùyí ẹ ti bá wà lórí live nísìn because ẹ bá wà lórí show ẹ bá jẹ́ kí kọ́mẹ̀ntì yín máa pọ̀ kí tán pọ̀ fún yín máa pọ̀ ni wọ́n ṣe ní ìjà àrùn wọn ṣe fún mi àná wọn tún ṣe fún mi ẹni sùn lórí TikTok o unquestionable ẹ bá wa gbó sókè unquestionable ẹ gbó sókè o ẹjọ ní sùn lórí fóònù kan lọ sórí TikTok ẹ bá wa gbó sókè ilẹ̀ ẹ bá wa gbó sókè dáadáa sà yes sir. mo ṣe ń nǹkan ṣe ń wò yín látàárọ̀ ìpèsè ẹ̀wà ńlá mo send message gan sí yín WhatsApp mo rí pé ò deliver mo ní kí ló ṣẹlẹ̀ tí wọ́n ṣe gbé. àní wọ́n gbé ẹ tó gbé sòmí lọ lánàá ni wọ́n gbé sòmí lọ ń jẹ wọ́n gbé sòmí lọ lánàá. àtàrà mo ti wá wò pé àti ẹ̀rí. àti ìjà àrùn náà ti ń bá mi fa wèrè mo ti fa wèrè lọ́yàn. ọlọ́run ṣàgbé wa kò rí àṣẹ àṣẹ wà lẹ́bẹ̀ẹ́ àwọn tó ń ṣe ọlọ́run ṣàgbé wa kò rí. wọ́n ní 288 washing 68 thumb up tọ́ba wa gbé lọ níta máa wá pè mí Yorùbáwùyí kí ló ṣẹlẹ̀ mi ní dáhìn ló máa pa fóònù mo pa fóònù látàárọ̀ ni mo pa fóònù ni máa pa fóònù mi ni. ẹ sanwó lórí pé ṣe láìkì show tá à ń ṣe fún yín ẹ sanwó lórí ẹ. so ẹ bá wa dá sí bẹ́ẹ̀ ká dára wa láàmú. Ọlọ́run ti gbà àkóso Ọlọ́run ti gbà àkóso. Yes. kan sí yẹn gan náà pé gbogbo ẹ̀ náà ṣe rí ká má jẹ́ ká yí bàbá má fi iná wéná ká má ṣìnà wọn tán pé àwọn kan tán jẹ́ uniform kìíní ń tẹ̀lé wọn yẹn ẹ mọ̀ pé kò sí ni obey the last command ni ìjọba náà ló ṣì ní wọn kan jọ kan try láti farapamọ́ dáadáa ó ṣe pé náà ṣe máa jẹ́ kán rí. Okay. Uniform ẹni kò sí nǹkan tí wọ́n lè ṣe. Bẹ́ẹ̀ni. So kẹjọ wọ́n tí mo sọ dáadáa ní bẹ́ẹ̀ ni wọ́n wà nílé wọn bẹ́ẹ̀ dé wọn 2019. So wọ́n jẹ́ tó lànà tán tó wọ́n dẹ̀ free everybody bẹ́ẹ̀ kan jọ. Thank you for the gift o Olúwa fún kẹ́ ṣe gan mo dúpẹ́. Bá ti dojú ogun bẹ́ẹ̀ yẹn èèyàn ò fi iná tán yàn kan jọ. Because àwọn náà lè ń dá ríta lè máa ní pé bóyá. Àdìsá la rí o ẹ má kan wa lẹ́yìn ọkàn ẹ̀yin olórí ibú ẹ̀ ẹ̀yin ó ní òfò. Àwọn oníṣáàjì o. Oníṣáàjì. Gbọ́dọ̀ pa ṣáàjì. Ẹ jẹ́ Christian máa gbó sókè wàhálà yín pọ̀. Yorùbáwùyí fans ẹ lẹ́kì wàhálà Kristi ṣe wà ń bẹ̀ ẹ bá wa gbósókè lọ ẹ bá wa gbósókè o ẹ ṣeun mo fẹ́ pàtẹ́wọ́ fún yín o wọ́n jẹ́ kí n rí ṣe o ètò nìyẹn ẹ bá wa dá sí wọ́n mìnìmìnì. ibi ọ̀dọ̀ àwọn afẹ́dẹ́fẹ́dẹ́ yẹn lè bí wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tèmi mo ti gbé wọn sí pé rí ẹ má gbé wọn sí pé wọ́n ti support ọmọ Adéyẹmọ ẹni sùgbùsà a máa ń ní problem pẹ̀lú ẹ tó wà lórí YouTube ṣé ẹ̀ ń gbọ́ nǹkan tó ń sọ lórí TikTok because it happened last week náà if you're on YouTube ṣé ẹ̀ ń gbọ́ nǹkan tí wọ́n sọ lórí TikTok ẹ bá wa continue tó máa fi wo comment ó yá. Okay, so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ti rẹ̀ pamọ́ ẹ̀ wá mọ́ ní ìsìn báyìí ó ti clear sí everybody báyìí sìn wọ́n ṣe jáde wá yẹn ó dáa because wọ́n ṣe jáde wá yẹn èyẹ wọ́n ti mọ strength wọn wọ́n ti gbéra wọn wò ní ìsìn báyìí wọ́n lọ rí strategize ṣé àwọn tó gbọ́dọ̀ àwọn ní Yorùbá Fúlàní yẹn ó bẹ́tà kàn kẹ́rù wọn kan máa lọ sí because tí Yorùbá bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú wọn báyìí àwọn Yorùbá gan kí mojú ọmọ ẹ̀gán mọ́ tó bá ti dogun so tó ń gbọ́dọ̀ àwọn ní Yorùbá Fúlàní tó sì ń jókòó tí wọ́n ń ṣe fídíò àwọn ọmọ wíwọ̀n yẹn mo wò wọ́n ní social media tí wọ́n ń ṣe fídíòs fún sí orí èmú kan. Òròmọdìyẹ táwọn yẹn ò máa wò di bàbá wọn ló máa ṣá ẹ má dá àwọn ọmọ yẹn lóhùn òròmọdìyẹ wọn ò máa wò di. Ìgbà tí mo táwọn yẹn náà ń ṣe fídíò lórí ìrẹ́ ìjọ lẹ́yìn wọ́n ti jáde wá so gbogbo nǹkan tó ń gbé sọ́wọ́ ṣe bí gbogbo nǹkan tó gbogbo máa ṣe tí wọ́n
ó kàn lè lọ́dà sí ara ọkùnrin yẹn báyìí nìsín tó gbọ̀n lẹ́yìn. Ó nìkan máa kọ́ ẹ wò ẹ má yẹ kí n lọ sọ̀rọ̀ tí ò yẹ kí n sọ nǹkan yan o nǹkan yan o nǹkan yan o tó gbọ̀n lẹ̀ àwọn ọmọ àwọn yóò wà jẹun yóò. Bàbá wa ẹ bá wa mute Richard ẹ gbóhùn sókè ẹ ti ń go far Richard ẹ bá wa gbóhùn sókè sà. Richard ẹ gbóhùn sókè sà. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Adúpẹ́ o. Adúpẹ́ o. Mami Stella láwọn ò lè sùn. Adúpẹ́ o. Adúpẹ́ Lágbára Ọlọ́run Elédùmarè, wọ́n á máa lọ láyọ̀, wọ́n á máa bọ̀ láyọ̀. Àṣẹ. Ìfọkàn ò ní kọ́ wọn lẹ́sìn lórúkọ Ọlọ́run. Wọ́n ṣe dúró torí nígbà tó ti le kẹrí mo sọ̀rọ̀ kan gbà kan mọ̀. Mo ní ọjọ́ tán ti lọ lé bàbá, tán kó gbogbo sójà àgbáyé lọ́bẹ̀, tán rí bàbá mú. Mo ní ọjọ́ ẹni Yorùbá ti ṣẹ́gun. Bẹ́ẹ̀ni, kò ṣẹlẹ̀ rí. Bẹ́ẹ̀ ni kò sí gbogbo àwọn tó gbèjà Yorùbá táwọn ṣàkí ń pa. Tí wọ́n kì í pa. Bẹ̀tẹ̀ Ọlọ́run náà mọ̀, ó fẹ́ ká mọ̀ wípé ó fi ṣe àmì fún ọmọ Yorùbá tòótọ́ ni pé òun ti gbà yín, ó yá ẹgbẹ́ ìgbésẹ̀ fúnra yóò wá tì yín lẹ́yìn. Kábíyèsí Ọlọ́run Elédùmarè á máa ti bàbá yẹn lẹ́yìn. Lágbára Ọlọ́run á fi agbára kún agbára, á fún ọgbọ́n kún ọgbọ́n, á fún ìmọ̀ kún ìmọ̀, á fún òye kún òye. Ara àwọn agbára tí ń dáàbò bò ní tí ọwọ́ ọ̀tá kì í ká ènìyàn, á rán sí wọn lágbára Ọlọ́run. Eléyìí tọ́jú ẹ̀ ń ṣe yìí lágbára Ọlọ́run, àṣẹ ni wọ́n á ṣe o, àṣeyọrí ni wọ́n á ṣe lórúkọ Ọlọ́run. Ẹ̀dùn ọdún tó fẹ́ gbàgbọ́ ní bá wọn, Ọlọ́run Elédùmarè á fúnra ẹ̀ á kọjú ìdásílẹ̀ ẹni ọ̀hún. Á dẹ̀ tú láṣẹ lórúkọ Ọlọ́run. Bó ṣe ń gbèjà ọmọ Yorùbá ó dùn mọ́ wa nú, á dẹ̀ fàdúrà ràn wọ́n lọ́wọ́ lágbára Ọlọ́run wọn ní rí wọn mú o. Lágbára Elédùmarè, lágbára ilẹ̀, lágbára Ọlọ́run wọn ní rí wọn mú. Ẹ ṣeun bàbá mi ọmọ ológo ẹ ṣe theatre boom start àbí boom start tẹ lórúkọ yẹn má lè kéyìn mi yọ ẹ gbóhùn sókè lórí ẹ tó bèrè nọ́mbà Yorùbáwùyí lórí YouTube ẹ bá wa kọ nọ́mbà mi sórí YouTube and again nọ́mbà mi ló ń lọ ń sàlẹ̀ yẹn WhatsApp call nìkan ẹ bá wa gbóhùn sókè sá dúpẹ́ dáadáa lólóyè wa dáadáa ló wà àtijọ́ sọ̀rọ̀ ẹ bá wa gbóhùn sókè ìgbẹ́ gbóná à ń gbọ́ yín sá mo ti ṣùgbẹ́ bẹ́ẹ̀ méjì lẹ́nu. nǹkan tí mo fẹ́ sọ àwọn tó bá ní ọmọ ọba lọ́rẹ̀ẹ́ ó ní ọ̀rọ̀ mi fẹ́ lọ bá èdè tí ọ̀rọ̀ mi fi fẹ́ tó máa fẹ́ lọ bá wọn ni wípé sórí kan ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìṣeré life event tó ṣẹlẹ̀ láàrin àti ọ̀rẹ́ mi kan tó yẹ pé ọmọ ọba ni ó ti lọ bí 6 months sí tí kìnìún yẹn ṣẹlẹ̀ ó pè mí fún gẹ́tù. About 3 minutes o 3 minutes sa o ẹ kà set countdown let you show àwọn èèyàn ti sùn o hello ẹ bá mi kọ nọ́mbà mi sí comment section kí n pin ní àwọn tó ń béèrè nọ́mbà mi fẹ́ kó ní kálukú dá sí kọ́kùn ní kálukú balẹ̀ kí ní everybody ẹ fọlọ́fọ́ kan balẹ̀ dáadáa làdìsá ọmọ yín wà dáadáa ní májàsọ́lá ọmọ yín wà ẹ bá wa gbóhùn sókè ìwúre ẹ bá wa mi ṣe fún ẹ bá wa gbóhùn sókè bàbá mi. ẹ kú dédé àsìkò yìí sà. Yes sir. Ní àwọn àtúgbò wa tó oògùn téèyàn bá lò tó bá jẹ́. Ẹ bá wa táàpù kẹ́lẹ̀ bá ráyè sọ̀rọ̀ lórí TikTok. Olúwa túbọ̀ tún máa tún dáàbò ẹ̀bọ̀. Gbogbo àwọn tí wọ́n ń gbógun. Nígbà tó lọ́n ti pèsè irú ọkùnrin tí wọ́n ń pè ní Bàbá Sunday Igboho yìí. Tó dẹ̀ tún jẹ́ pé àwọn olórí burúkú ọmọ Yorùbá kan tún wá wà. Àwọn wèrè somebody. Báwo olórí burúkú tẹ̀ tó wà tán tó náà àti fíìmù ni tó jẹ́ kọ́rọ̀ Yorùbá sú mi ni. Tó bá àti fíìmù ẹ̀yin náà ò ṣe wọgbó lọ àti gbọ́pọ̀ àwọn kan wọgbó lọ ní Kòròdú náà tán náà lọ ń ṣe fíìmù ń bẹ̀. Torí máa tí wọ́n ń pè Gani Adams yìí àgbà ní ká máa ṣẹ́ ẹnu sọ̀rọ̀ ni. Máa yan òwúlò fún nǹkan kan olórí burúkú ni máa yẹn. Ńgbà tó ń ṣe kí ni Gani tó ń ṣe OPC lójú méjèèjì gan. In fact, tó ń ṣe Ègún gan ló mú wọnú APC náà. Ègún ló mú wọn rẹ̀ bí kò tí ò bá separate ni bàbá tó dá APC lẹ̀
is a medical doctor, Frederick Faseun. He's a doctor, he's a well-educated person. Ó tó di pé carpenter yìí dédé separate. Ó tó àwọn illiterate ẹgbẹ́ ìsẹ́yìn tó ń wá di kíní. And tẹ́ bá wo tó ń ṣẹlẹ̀ láàrin wọn sí yìí, Mr. Sunday Igboho, the man has been so reasonable along the line. He has been so reasonable. Ibi tí jealousy ti ń wá ọ̀dọ̀ Gani Adams yìí náà ni. And bí kò jáde, ó lè jáde ọkàn David abetí ajá white káàkiri, òun lọ sí party káàkiri, wọ́n káwọn èèyàn lọ. Ẹ jẹ́ àjọ ṣé Sunday Igboho bá gba wájú ilé táwọn náà gbẹ́ ń kú. Tí mo sọ tó lè jáde, ọlọ́pàá ò lè jáde, gbogbo àwọn sójà Nàìjíríà ti di Boy Scout. Wọ́n ráwọn bandit tí wọ́n wà lórí ọ̀kadà. Àwọn ọlọ́pàá tún wọ́n kan sára sí wọn ní Nàìjíríà. Àwọn ọlọ́pàá ní wọ́n ṣe bandit, wọ́n ní kí lórúkọ ẹ̀ ni wọ́n ní vigilante ni wọ́n, vigilante gbé anti-aircraft dání. Gbogbo àti local vigilante tún wọ army uniform. Local vigilante wọ army uniform. Ẹ má kẹ́yìn mi síta. Nigerian soldier ti wá di wọ́n wà àwọn Nigerian soldier yẹn tí wọn ò ní ìkankan mọ́. Soldier ti wá dàbí Boy Scout. Ẹ máa wọn Boy Scout látijọ́. Boy Scout bíi Boy Scout ní soldier Boy Guest guide Boy Scout. Wọn ò ní kankan máa yí dẹ̀ jáde síta kẹ́ẹ̀dẹ̀ jẹ́ ká gbárùkù tí ìbẹ̀rù ẹ̀ lásán. Mo wo fídíò kan, ìbẹ̀rù ẹ̀ lásán tó bá rọ̀ lásán fáwọn pípù yìí. That's the only person ta ló ń jẹ́ Gani Adams. Ṣé sáwọn Fúlàní mọ Gani Adams ni? Tí wọn ò dámọ̀, tí wọn ò tẹ̀ rí, tí wọn ò tẹ̀ rí tí ẹ̀rù rárá, tí wọn ò tẹ̀ mọ ibi tó wà, tẹ̀ mọ tó ń jẹ́ bẹ́ẹ̀. Ẹnìkan ṣoṣo tí wọ́n recognize, tí wọ́n sì mọ̀ pọ́ náà sì dá sáàrin àwa Yorùbá, òun ni máa tán pè ní Igboho yìí. Ṣé bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi? Ó nìkan ni wọ́n bẹ̀rù. Bàbá wa ìjọba Solomon sọ ọ̀rọ̀ náà yẹn mo sì dì mú dàrọ́, mo gbọ́ ọ̀rọ̀ yẹn níjẹta. Ó ní ká dẹ̀ pákéjì ẹ̀, ká tún súnmọ́, ká pákéjì ẹ̀ kí gbogbo Yorùbá ká súnmọ́, ká gbárùkù tí ẹ̀yin kan tó wá sórí burúkú. Ẹ̀nà ọ̀hán àti fíìmù, mo ṣépè púpọ̀ ẹ̀kan lórí TikTok ń bì, ó dà nípa àwọn OPC Gani Adams yẹn ni. Tó ní Sunday Igboho tún ti bẹ̀rẹ̀ fíìmù ẹ̀, mo ná lórí burúkú lẹ́yìn. Ẹ̀yin ọmọ àlè ilẹ̀ Yorùbá tí wọ́n ń sọ lélẹ̀. Ó lè jẹ́ tó bá jọ ga yín ni wọ́n ká mọ́lé ní July 1st, wọ́n á ti pàdánù. Àwo lọ. Ó dẹ̀ jáde Ọlọ́run dẹ̀ fi yíyọ lọ. Torí inú kan tó ń lò yẹn náà, Ọlọ́run fi kó yọ ní July 1st yẹn. Bẹ́ẹ̀ Elédùmarè àdó tọmọ Adéyẹmọ. Kò béèrè owó, kò béèrè anything. Ìtí mo gbọ́ gan pàápàá gan, mínísítà tán náà kọ́ àwọn ọmọ ẹ̀yẹ Adélabú. Wọ́n ní bàbá Igboho yẹn wà láwọn. Ẹ má láwùjọ ẹ̀. Wọ́n mẹ́kì í pàtì ẹ̀. Off your mic. Off mic. Gbogbo tó ń ṣe. Off your mic. Yorùbá yóò. Tó wà nù ran. Àwọn ọ̀ràn kan wà nù ran àwọn àtàkùn Yorùbá. Ẹ ṣe bàbá wa. Ayé wọn ti bàjẹ́. Ẹ já tó gbé kọ̀lẹ̀ lómi. Ẹ ṣe gan. Ẹ gbé kọ̀lẹ̀ lómi ìjàre. Ẹ ṣe gan. God bless you. Àwọn èèyàn ń gbé. Àbí àwo lọ ni. Off your mic. Gbogbo kọ́kọ́ la máa sọ fún yín ẹ̀ lè mọ ni. Àwọn èèyàn ń béèrè nọ́mbà mi, bá mi kọ sí comment section ẹ jọ̀ọ́. Ó lè wà tiny bó ṣe ń lọ, ẹ bá mi kọ sí comment section. Kí n pin ní màmí ẹ̀ka lẹ́mọ̀ ẹ bá wa dá sétò. Ẹ bá mi kọ nọ́mbà Yorùbá wí sí comment section. Àwọn new fans wa ń béèrè nọ́mbà wa. Àṣẹ màmí. Mo gbàdúrà fún bàbá wa Sunday Igboho. Gbogbo alálẹ̀ ilẹ̀ Yorùbá bó ṣe wọ ibi tó wọ̀ lọ yẹn, alálẹ̀ Yorùbá máa dìde, òṣàlú Yorùbá máa dìde, àwọn Ògún Yorùbá á dìde, Ọbàtálá á dìde, Ifá á dìde, Ògún á dìde, gbogbo àwọn òrìṣà tó tẹ orúkún mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá jó, wọ́n máa dìde, gbogbo àwọn alágbára tó tẹ orílẹ̀ Yorùbá jó tí wọ́n ti jàjàyè lọ́jọ́ wájú ní ayé ìgbà kan, wọ́n máa dìde, wọ́n máa tì lẹ́yìn. Gbogbo obìnrin tí ó jẹ́ obìnrin tó bí ọmọ jáde lára, tí wọ́n mọ bí ìrírí ọmọ ṣe rí nínú ara, gbogbo ẹlẹ́dàá obìnrin máa tẹ̀lé lọ. Gbogbo ẹlẹ́dàá àwọn tó ti kú tó ń jà fún, gbogbo ẹlẹ́dàá wọn máa dìde, wọ́n máa tẹ̀lé.
bó ṣe ń lọ yẹn ó máa lọ rí ó máa bọ̀ rí kò sí nǹkan kan báyìí tí ó yin lára kankan nínú wọn Ọlọ́run wọlá wípé kí ó lè dá ni wọ́n bá lọ kì í ṣe pé tí ìbàjẹ́ gbogbo ẹni tó wá ń wá ìbàjẹ́ fún ilé àgbèmí tó dé gbogbo ẹnikẹ́ni tó bá lọ síbì kan tó lọ pe òrìṣà kan torí ẹ̀ tó lọ dí ògún kan tó lọ pé pé kàn lè dojú wàhálà àti ìdààmú kan wọn bó ṣe pé yẹn orí ẹ̀ ló máa fi gbé tọmọtọmọ Sunday máa lọ rí ó máa bọ̀ oníkùsọ́nà ẹlẹ́gàá àjẹ́ ó máa wọlá pé wàhálà yìí nìyá ìkú lé lórí ọmọ yìí ọkùnrin yóò dẹ̀ sì tún dẹ̀yìn ó dẹ̀yìn ọwọ́ ẹ̀sùn mi. wọ́n sì ń wo wípé náà àwọn èèyàn mi ò ní jà nínú kan tó ní tó fi ń jà fọ́ ẹrú tó ń jà fọ́mọ tó ń jà fọ́kùnrin tó ń jà fóbìnrin nínú kan yẹn lágbára lọ́wọ́ lọ́kọ̀ ò ní dìdàkudà mọ́ lọ́wọ́ ayé ò ní rí mú ọ̀tá ò ní rí mú wọn ò ní rí pa wọn ò ní rẹ́nikẹ́ni pa gbogbo sórí àjẹlé ọkùnrin àtobìnrin omi ilẹ̀ Yorùbá àwọn òrìṣà ilẹ̀ Yorùbá wọ́n máa dìde wọ́n máa tẹ̀lé. Màámi láàrin 30 seconds ẹ bá mi ṣàdúrà fún àwọn ọmọ tó wà ní àwọn ọmọ ìwé ẹkùn pátápátá bá mi ṣàdúrà fún wọn. Gbogbo àwọn akọni tó ń jà fún wa pátápátá. Gbogbo wọn máa lọ rí wọn máa bọ̀ rí ìkọ́kọ́ báyìí ò ní yọ sọnù nínú wọn. Nítorí pé tìlú lè dá ni wọ́n bá lọ ilẹ̀ Yorùbá lè dá ni wọ́n bá lọ wọ́n lè nísinmi ni wọ́n bá lọ gbogbo ẹnikẹ́ni tó bá wá bọ́ sí kọ́nà tó lọ fi kíní kan ba ẹnu láti lè kọlù wọn ọlọ́run máa dojúkọ ilẹ̀ adojúkọ òsàlẹ̀ adojúkọ omi ilẹ̀ Yorùbá máa dojúkọ gbogbo àwọn tó ti kú wọn máa dojúkọ wọ́n máa dojúkọ wọ́n máa lọ wọ́n máa bọ̀ rè kò sí tó máa ṣe wọ́n lágbára lọ́wọ́ lọ wọ́n á dẹ̀ múre wá bá wa ní ṣé wọ́n ní gbogbo àwọn tó ń sọ̀sọ̀ kù tẹ́ máa fi wọ́n lẹ̀ o ara ló ń ta wọn torí pé nǹkan tí wọ́n sì tí wọ́n lérò pé Sunday padà lè ṣe Ọlọ́run wá ń ṣe Ọlọ́run dẹ̀ ní kò kí ń ṣènìyàn Ọlọ́run ló ń lo Sunday kì í ṣe wọn ò fẹ́ mọ̀ pé Ọlọ́run ni. ẹ ká tún play fídíò yẹn lẹ́ẹ̀kan sí torí àwọn èèyàn wa tí wọ́n ṣẹ̀ ń wọlé tó ṣẹlẹ̀ ní èní 25th of June 2026 tí olóyè Sunday Adéyẹmọ Igboho Òòṣà àti àwọn ọmọ ìwé ẹkùn tí wọ́n wọ igbó Old Ọ̀yọ́ Park láì mọ̀ wípé àwọn atiláwí wọ́n ti gba gbogbo ilẹ̀ wa ní Ọ̀yọ́ wọ́n ní a ní ẹ̀tọ́ láti wọnú Old Ọ̀yọ́ Park mọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wọ́n ti pàgọ́ síbẹ̀ wọ́n ti múlé síbẹ̀ bí wọ́n lẹ́rù ń bà wọ́n sọ fún wa wípé even Ọ̀yọ́ gọọmenti sọ fún wa nísìnyí pé àwọn cross border Agbesunmomi ni wọ́n ṣiṣẹ́ yẹn as in the imported ones suspected imported Agbesunmomi wípé àwọn náà lọ kọjú àwọn ìró ẹkùn nínú Old Ọ̀yọ́ Park ní èní ẹbí kálukú wà nílé ń sùn wọ́n ti ráǹdì wa ẹjọ níṣẹ́jú mélòó kan ẹ jẹ́ ká sáré wo fídíò yìí lẹ́ẹ̀kan sí ẹ̀yin èèyàn wa ẹ bá wa gbé ojú ayọ̀ sókè ọpẹ́lọpẹ́ bàbá wa yìí tó jẹun kánú bó lè jẹun kánú yìí àwọn tó kù náà jẹun kánú o please pray for àwọn tó wọlé sí lára ẹni tí ò wọlé sí lára yìí náà bá wa pray fún wọn àwọn tí ò ti ẹbí ṣáà ṣàdúrà fún gbogbo wọn I don't want to ìfẹ́ sọ̀rọ̀ jù let's watch it again. Ọlọ́run ló ní kéèyàn ti jẹ nǹkan sára o. Ṣé nǹkan kan wà lẹ́yìn mi? Gbogbo ẹ̀ mo fẹ́ ṣò. Four. Five. Orin tí wọ́n ń play ń bẹ̀ ló máa jẹ́ kí n mute yẹ so ẹ kàn máa wò lásán torí orin tí wọ́n ń play ń bẹ̀ kó má lọ fún wa ní copyright ẹ má bá wa like ètò yẹ má jẹ́ kó tún gbé short alẹ́ yìí lọ ẹ ní ṣàṣedànù mí náà ní ṣàṣedànù bàbá ti ń ṣe ẹ má yẹ kó tún gbé show mi lọ láti jẹ àrùn èmi àti YouTube ọ̀rọ̀ mi gan ti sú YouTube ọ̀rọ̀ mi ti sú wọn I was on this thing phone with them ní àná ṣúlẹ̀ ní lẹ́sẹ̀ jẹ́ kí n padà wá gbogbo mo fídíò yẹn kan ni mo ṣẹ̀ṣẹ̀ rí gbà náà àwọn fídíòs mi tí wọ́n ń gbé lọ bá ti ṣe live show wá máa lọ wọ́n rìpọ́ọ̀tù mi ìmọ̀ kan tí mo ṣe
TikTok wọ́n report mọ́ ni mo ṣe show ní òòrùn àwọn olórí ibú I don't care o this is reality ó ti dójú ẹ̀ sẹ́yìn God bless ẹ̀mí mi pé kí ló ti mo gbé yín wálẹ̀ àti èmi kọ́ ni mo gbé yín wálẹ̀ TikTok mi tẹ́ ẹ̀ bá ti máa power tap tẹ́ bá gbé yín síbẹ̀ yẹn wọ́n máa TikTok máa padà drop yín so wọ́n yìí bá mi ṣe gbogbo péjì mi sí i nìyẹn Facebook àwọn òtí Facebook nínú 490,000 something thousand views followers èyàn tó bá rí ṣòbí tó bá pọ̀ jù lórí Facebook èèyàn mẹ́wàá ni nínú 490,000 èèyàn mẹ́wàá ló máa ń rí ṣòbí ẹ bá gbóhùn sókè lọ́dún jẹ́ ká máa fowó Facebook jẹun ẹ bá gbóhùn sókè bá mi. Ẹ kálẹ́ o ìyá mi Yorùbá wùnú ẹ kúlé dásìkò yìí. Àkó oríire o. Oríire ni adúpẹ́ àkó oríire. Adúpẹ́ o. Nǹkan tí mo fẹ́ sọ ni pé ṣé rí àwọn OPC ẹ jẹ́ ká wádìí wọn dáadáa àwọn tó ń tẹ̀lé lára àwọn tó ń tẹ̀lé Olóyè ṣé mọ̀ pé ó ṣeé ṣe kí wọ́n máa fi tẹlifóònù ọ̀pọ̀lọpọ̀ wọn lè ní tẹlifóònù àwọn báńdíìtì lọ́wọ́ ó pọ́sibù bẹ́ẹ̀. tó kí ni ẹ̀. So bí wọ́n ṣe báwọn èèyàn wá ṣe ń wọgbó lọ bọ́ ṣe lọ yẹn then wọ́n á dẹ̀ sọ fún wọn pé àwọn ti dé pọ́ǹtì báyìí làwọn ti dé o ìyẹn ló ṣe pé ẹ jẹ́ ká ronú gbogbo nǹkan tí èmi rò bẹ́ẹ̀ ni o. èmi náà mo ń bèèrè lọ́wọ́ àwọn èèyàn pé ṣé ó pọ́sibù bẹ́ẹ̀ ṣá. Ó pọ́sibù ìyá mi. Ó pọ́sibù. àwọn èèyàn support wọn it is true o. Pọ́sibù. Ṣé rí ọlọ́run ní Ìgbòho ni ọlọ́run fi iṣẹ́ yìí rán á lè ṣe láṣeyọrí. Á ṣe láṣeyọrí. Àdúrà ní kẹjẹ ká máa gbà fún. Ẹ ṣe. Àdákẹ́ o àwọn ọmọ àwọn tí kíní kọ́ ló bá fún lálàáfíà o wọ́n bá fún lálàáfíà. Tàwọn fẹ́ gbéyàn sórí TikTok yín ṣe ń gbọ́ mi mọ́. Bẹ́ẹ̀ni sọ. Ẹ sọ pé kọ́ máa send heart me kan sí yín. Ìyá wa ẹni sùúrù sàlọ. Tó bá tẹ̀ rìpọ́tì yín wọn kò ní wà bálì. ṣé atmi yẹn ṣé owó ni because wọ́n máa ń pè yàn tọrọ owó lọ́wọ́ wọn o. Just one coin ní one TikTok coin. ẹ mọ̀ pẹ́lú mi àbí èèyàn tọrọ ó dà ẹ bá mi sẹ́ndì atmi. Ẹni dàbí protect page yìí tẹ́ bá máa sẹ́ndì ẹ̀ tó bá wà ń bẹ̀ ó lè máa rìpọ́tì ibẹ̀ tó bá sẹ́ndì ẹ̀ tó bá rìpọ́tì kò ní ní effect. Ok ẹ bá gbé òun sókè gbọ́ wá sẹ́ndì atmi a máa gbé yín sókè. Just one TikTok coin. Okay. It's for you to protect your page. Okay, mi mọ̀ ẹ ṣe gan wàhálà tó ń fún mi ti pọ̀ wọ́n ti fẹ́ já okùn ẹ̀mí ọ̀tá mi ẹ bá gbóhùn sókè ẹ̀yin nísìnyí mo fẹ́ ṣe kí n clap fún yín mi lè clap mi lè ṣe kí ní tẹ́bù ṣe fọwọ́ clap ẹ bá gbóhùn sókè bàbá mi. Ìyá mi Yorùbá wòye. Ẹ ní dààmú. Ẹ kú ọdún mẹ́jọ. Wọ́n ti mí nì mi. Àfìgbà tá a pè ní pèpèpèpè tẹ́ ẹ̀ kúkú gbé fóònù wa mọ́. Ẹ má bínú máa lọ bí iṣẹ́ ẹ má bínú kẹ èèyàn máa bínú sí ìyá ẹ ní àgbọ́dọ̀ bínú sí yín ẹ kú ètò àdẹkù gbogbo ẹ ṣe ń lọ Ọlọ́run àkúwáyọ. Ayé àtijọ́ ní Yorùbá dídọ́pà di ọ̀gbọ́dọ̀ jẹ fún ara wọn. N tó ṣẹlẹ̀ tá à ń sọ̀rọ̀ lé lórí yìí sí ṣé ẹ rò pé àwọn Fúlàní nìkan ló dojúkọ àwọn olóyè. Báwo ló ṣe mọ̀ pàtó wọ ọbẹ̀? Ara ẹ ní ọ̀hún lọ́tà ẹ̀ ní. Wọ́n ní babaláwo tó ṣe oògùn kinní kan fún adìyẹ olóṣè àrìn tó ṣe kinní kan fún aáyán olóṣè àrìnà kò fàdìyẹ. Àfẹ́rì fáyán. Olóṣè àrìnà kò fàdìyẹ. Àwọn tó dojú kọ àwọn olóyè àwọn ọmọ bàbá aláṣọ funfun wà ń bẹ̀. Ẹja sòtọ̀ ọ̀rọ̀ fúnra wọn. Allegedly kí ló ń jẹ́ alleged what? Ẹ̀dà kó lé ń jìbìtì tá a fẹ́ sọ̀rọ̀ ẹja sọ̀rọ̀. Àwọn ọmọ bàbá aláṣọ fún wà ń bẹ̀ ara wọn náà ni. Ẹ rí àti kẹran mérò ńlẹ̀ Yorùbá àbí ńlẹ̀ Oòduà ní ká pè ní àbí ńlẹ̀ Káàárọ̀ àjíire àbá àjíire tẹ̀lé kan orúkọ ti pọ̀ ń sìn. Nígbà tí wọ́n ti lọ fi aláṣọ funfun bàbá aláṣọ funfun nífìlà ẹbí abetí ajá ọlọ́pàá jọ̀ràn
láti lọ́ọ́ fi joyè tán jẹ yẹn ṣe rí ogun tó ń jalẹ̀ Yorùbá ẹ jẹ́ sọ pé 50% wá látọ̀dọ̀ ọ̀gbẹ́ni yẹn. ọmọ àlè nígbà tí wọ́n ní ilé tó bá ń tòrò ọmọ àlè ni ò tí ì dàgbà ṣé ó wá jẹ́ ọmọ Yorùbá ni. ọ̀nà agídí àkókò náà ti wá. agídí kí ló agídí ìgbì àkókò àbí kí ni kọ́tọ́. ẹ bá wa láìkè ètò yìí ẹ jọ. ọba ìlú wọn pa ìtàn bó bí bàbá ẹ ṣe dé bó ṣe jẹ ẹrú ló ń ṣe ní palace tó ń gbálẹ̀ palace kan fún ní yàrá kan kì í ṣọmọ Yorùbá àtìgbà tí wọ́n ti gbọ́ even ọ̀rẹ́ mi kan ó accuse mi lórí ọ̀rọ̀ ẹ̀ because mo mọ a little bit of gbogbo antecedent wọ́n gbà yé OPC nígbà tí Frederick Fassie ó ń ṣì wà Ọlọ́run foríjì wọn ọmọ ipa tókó ń gbà yẹn wọ́n ṣe ń ṣe bí gbogbo ẹ ṣe ń lọ kì í ṣe ọmọ Yorùbá gbẹ́ni ò kì í ṣe ọmọ Yorùbá 50% ipò tó ń jà wá right now àtọwọ́ ẹ̀ wá ni gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ dídùn ni kò dénú ẹ̀ àti inú ẹ̀kọ́ ló ti wá àti ọ̀fun báyìí ló ti wá ó dìgbà tọ́lọ́run bá ṣe rí àwọn alálẹ̀ Yorùbá dàpọ̀ bá wa round up ní ìṣẹ́jú kan èrò kún orí fóònù everybody ọkọ̀ àwọn èèyàn ò balẹ̀ dáadáa làdìsá wà dáadáa lọmọ yín wà dáadáa ló wà. kò sí nǹkan tó fẹ́ kì í sí nǹkan tó fẹ́ ní gbogbo ọmọ tákàrà bá ti kó lọ tó bá ti kó wọnú epo ló máa kó padà kò sí nǹkan kan tó máa ṣe wọ́n. ẹ ṣeun gan bá mi. ìkìlọ̀ kankan wà tó yẹ kó máa kìlọ̀ fáwọn èèyàn wa. kí ni ìkìlọ̀ náà. at any time ni iṣẹ́ lè yá because now kì í ṣe pé bóyá ìtàn sì máa sọ fún ẹ pa ó dọ̀tún lára bí ọ̀sẹ̀ méjì la máa tó wọnú gbàgbé la máa tó lọ sí bàbá gbogbo wọn gbọ́dọ̀ máa gbára jà. bàbá mi àwọn èèyàn wà lẹ́yìn ọmọ Adéyẹmọ o. ìwọ tó bá dẹ̀ fẹ́ jà ìwọ tó bá fẹ́ ṣe irú iṣẹ́ yìí ń sìn o gbọ́dọ̀ sá má torí pé bóyá o ti gé sára kan lẹ́nu o gbọ́dọ̀ sún sẹ́yìn kì í ṣe gbogbo bí lọ́ọ́ máa wàá sún sẹ́yìn fún obìnrin for some time. ó dà bá wa ẹ ṣe gan. àwọn tí nǹkan wà lára ẹ̀yẹn ń sàn nǹkan tí nǹkan tó bà yẹn kì í ṣe kó bóyá nǹkan tó wà lára àwọn òṣìṣẹ́ bọ̀ tó láwọn àṣemáṣe kan tó yà kó ṣe. bàbá wa ẹ má judge wọn please just pray for them kọ́lọ́n bá wa fún ọ lálàáfíà àwọn tí nǹkan wọlé sí lára wọn kì í pé nǹkan bá iṣẹ́ jẹ́ kan lára wọn kì í pé kankan kì í pé wọn strong tó let us just ẹ má condemn anybody but kò easy láti filé àtọ̀nà sílẹ̀ kí ẹ wọgbó kò easy please just pray for them pray for Májàsọ́lá pray for àwọn ìwé ẹkùn generally ẹ pray fún Yorùbá Wùyí náà kò easy o ó dà tó bẹ̀rẹ̀ ríbọn lọ́wọ́ mi kí wọ́n ní gbó kò easy ẹ máa gbó sókè òun ló le jù ẹ máa gbó sókè ìjọ tó gbà fọ̀ṣẹ̀ jáde sí ni ẹ wo live show yẹn tán gbé àfọ̀ṣẹ̀ jáde ẹ̀yin òwò àwọn tó wù ẹ lọ́bẹ̀ lọ́wọ́ wọn àsáré lọ sí live ni wọ́n fẹ́ yàyà wọn wèrè ẹ máa gbó sókè. Hello, ẹ káalẹ́ bẹ̀. Ẹ kú dédé àsìkò yóò bá mi. Ẹ ṣeun ẹ kú iṣẹ́ náà takuntakun tẹ́ ń ṣe. Yes sir, yes sir. Àmọ́ wo program. Wọ́n ní ẹ send at me ẹ̀ tẹ́lẹ̀ ká gbé yín wọlé wọ́n ní kẹ́ send at me ká lè bá gbé yín wọlé tí wọ́n mi tó gbé yín wọlé wọ́n ní kẹ́ send at me ẹ̀yin kọ́ mi ń bá wí ẹgbọ́n sókè sà. Ṣé ẹ ti wà pẹ̀lú mi? Yes sir, èèyàn kan ti kí mi wọ́n ní well done Yorùbá Wùyí. A máa dúpẹ́ àpò oríire àti àṣeyọrí lórí ìrìn àjò lẹ́yìn. Wọ́n máa lọ rí wọ́n máa bọ̀ rí. Àṣẹ o. Ó ga Ọlọ́run a máa wà pẹ̀lú rẹ̀ yìí o. Àṣẹ. Àṣírí àwọn tó bá dẹ̀ tó. Wọ́n gbàbọ̀dé á tú. Yóò máa tú. Àṣẹ. Alálẹ̀ padà ń jẹ́ àbọ̀ ni. Ta ló ní pé ìrìn àjò tí bàbá Sunday Igboho tó ń rìn jọ wọn yẹn tọ́lọ́run kó yọ àṣé ó ń padà wá tó dáa ó padà wá dáa ta ló wá sọ pé bàbá tó rò pé òun náà ní lọ́wọ́ nù ìrìn àjò náà ṣùgbọ́n náà ló padà wá tó wà. bàbá gbé yín wọlé tàbá mute a máa drop yín ni o kò ń ṣe threatening lórí péjì eléyìí o. TikTok mo hate TikTok burúkú. ẹ sọ̀rọ̀ ń lọ gbẹ̀tẹ̀ tẹ̀ meet lórí TikTok I am dropping you guys kò fẹ́ ẹjọ́ kankan lórí péjì mi ẹjọ́ ẹ̀kan tí mo fẹ́ lórí péjì mi ò sí.
ẹjọ́ máa fi hàn kan ṣe moderator á ní máa bá yín jáwọn immediately so ẹni. moderator mi ò sí kò sí lára kò wọ níkì kò tí ì wọ wá sórí kínní ni èmi ò ní rojọ́ màá drop onítọ̀hún ni mi ò fẹ́ mo ò ní rojọ́ you come in you don't mute I'll drop you pé pé èèyàn kan lókù tó ń wò mí kò ṣe hàn kan fún mi kí ló dé ẹ máa wọlé ẹ máa play ẹ máa bẹ̀rẹ̀ kínní lẹ́ńkùlé kó dá bẹ́ẹ̀ ẹjọ́ ta ló tẹ́tọ́ lọ fóònù tí gbé kọ́ọ̀lù ta lẹ́nu Adékúnbí Balógun ẹgbóhùn sókè Balógun ẹgbóhùn sókè sá o Balógun ṣe wà ń bẹ̀ ẹ bọ́lẹ̀ orí péjì nǹkan lèèyàn tí máa wá jókòó sí kalẹ̀ ẹ máa gbóhùn sókè sá o àdúpẹ́ o my number ẹ bá mi kọ nọ́mbà mi sí kọ́mẹ́ǹtì kí n paste ẹ̀ náà èèyàn ẹ jọ̀ọ́ nọ́mbà mi ló ń lọ nísàlẹ̀ yìí if you are nọ́mbà mi ni plus any susa plus 171850205573 WhatsApp nìkan ẹ bá mi kọ sí comment section lórí YouTube kí n paste ẹ jọ̀ọ́ ẹ bá wa gbọ́n sókè sàn. ẹ pé tó Yorùbá wí. àjọ ń ṣètò ní sàn. àyùnbọ̀ lọ́wọ́ yẹn nu. àṣẹ. àdá ìròpò àrìmọ̀bọ̀ gbogbo àwọn tí wọ́n lọ dáadáa ni wọ́n ti dájọ́ tọ̀rọ̀ sí. àṣẹ wọ́n ti dé. wọ́n ti dé àrùn àdúgbò sọ̀rọ̀ ṣé wàá rí àwọn alábòde yẹn ẹ̀bùn fún àdìpọ̀ ní Yorùbá gan tẹ́fẹ́ ẹlòmíì ẹ̀rí fúlàní kó bọ́ jáde sí wa lórí ilẹ̀ wa àrùgà ẹ̀rù bẹ́ẹ̀ ni pé eléyìí àsìkèsí Yorùbá wọ́n ti pọ̀ tó jálábòde báwọn náà yóò bá wa mú gbogbo wọn gbogbo Ọlọ́run mú fún ikú kan ẹ má bí tó bọ̀. Mr. Richard ẹgbóhùnsókè Richard ẹ bá wa gbóhùnsókè lẹ́yìn ẹ okay Chris ẹ bá wa gbóhùnsókè. bẹ́ẹ̀ the only thing pé àti secure page yìí ṣe ẹ ní ìdájọ́ wa strict lórí kọ́ ìyẹn lórí kọ́. kó mo tún gbé wọn wọlé pàápàá wọ́n tún bẹ̀rẹ̀ sí ní máa pariwo. rìpọ́tì yín tó bá ti ní access àti jòkó sórí tí bọ̀sì báyìí wọ́n máa rìpọ́tì yín easily ẹ̀ẹ́dẹ̀ nímọ̀. So I need that he was straight because said he won't at me. He just won TikTok coins. Wọ́n tó lè wọlé. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa sẹ́ẹ̀lì ká tó wọlé. Àná òun máa ń ṣe mí. Àná òun máa ń ṣe mí ni. Àná òun máa ń ṣe mí ni. Ẹ dákun torí Ọlọ́run. Mi ìfẹ́ àwọn kan wà tó yẹ pé mi ìfẹ́. Bàbá tó ń sọ̀rọ̀ yẹn kì í tún wọn pè. Ẹ má bínú torí Ọlọ́run kí ló dé bàbá yìí gan ṣé ẹ̀yin gan ń lo iṣẹ́ ni àbí kí ló tà ń pẹ̀lú mí ìṣẹ̀dá fẹ́ fi pè yín ní ìsìnkú mo fẹ́ pè ó ẹlòmíì gan ti ń gbẹ ọmọ Yorùbá ìwé yín gan ń bà mí ẹlòmíì inú yín gan ti wẹṣẹ tàbá fẹ́ pè yín àwọn máa pa ẹlòmíì Yorùbá wọ́n ní ká lọ múra ni nǹkan tó ń pè ní ogun ó ti wọlé wẹ́rẹ́. wọ́n ti gbé wa débẹ̀ báyìí. wọ́n ti gbé wa débẹ̀ báyìí pẹ̀lú tó wá ṣẹlẹ̀ lénìí. bẹ́ẹ̀ni so nísìnyí báyìí àwọn náà máa lose tó máa parẹ́ pátápátá tó wọn á pa wọn rẹ́ Ọlọ́run á pa wọn rẹ́ gbogbo àwọn èèyàn wa pátá Ọlọ́run ó tì wọ́n lẹ́yìn gbogbo àwọn èèyàn wa pátápátá Ọlọ́run á tì wọ́n lẹ́yìn Ọlọ́run gbà fún wa o Ọlọ́run á ṣíwájú akẹ́yìn gbogbo agbára wọn tí wọ́n gbẹ́kẹ̀lé yẹn Ọlọ́run á sọ dásán agbára Ọlọ́run wọn pátá ni wọ́n rùn dànù agbára Ọlọ́run. bàbá mi ẹ kàn sá gbé kọlù ní bá wa gbóhùn sókè sàn. ẹ kàlẹ́ náà. ẹ kú dédé àsìkò yìí o. àjọ ń ṣètò ní o adúpẹ́ fún. HOD ẹ mute náà àṣẹ o TikTok ní mi láìpẹ́ wọn. Akẹ́fọ́nà ọba o. Adúpẹ́ ẹ bá wa dúpẹ́ o adúpẹ́. Ọmọ 1 million. Network yìí ò dáa. Hello. Mo ń gbọ́ yín báyìí. Ok, à ń gbọ́ yín àwa náà ti ń gbọ́ yín sá àti àwa náà ti ń gbọ́ yín báyìí. Mo ní bá kú ọmọ 1 million lọ lágbára Ọlọ́run wá kó ogun ọdẹ padà lágbára Ọlọ́run. Ọwọ́ ìlọ́nà àrímàbọ̀.
agbára Ọlọ́run tó bá ti ń lọ ọmọ padà ó ṣe start ní báyìí. Ó ti get started báyìí ó ti clear. Signal lásán àwọn gẹ́gẹ́ ṣe rí sí wọ́n ṣe gba signal sí. Bẹ́ẹ̀ni. Ibi táwọn ń bọ̀ nógó area ni. Nógó area ni ibi tán ń bọ̀ yẹn so àwọn náà ṣe máa rí pé àná ọ̀dà pé àwọn eléyìí. Yorùbá ò gbádùn wọ́n máa pé Yorùbá ò gbádùn. Wọ́n ń dè wá mọ́lẹ̀ ni nà àwọn tí wọ́n síwájú wa ẹ̀ bọ́ ìwé àtàdùtàn kà ló ń disturb wọn. Ṣé bá bàbá tí wàá ṣe lo live ní? Àwọn bàbá wa ṣe máa ṣe lò ó nìyẹn. Wọ́n ń dúró dé ṣé bí kí lórúkọ ẹ̀ Tiwa Gbajúmọ̀ ó sọ̀rọ̀ náà ó ní Yorùbá òun ṣe báyìí ó láwọn mú gbàtà àwọn jagun Biafra náà ó láwọn ọmọ pàtí Yorùbá kó pé ó nígbà wo lẹ dì báyìí so àwọn eléyìí ni náà gbogbo àwọn tẹ́lá ọlọ́run lóyìnbó lọ kàwé tó bí ń control yìí àwọn ni wọ́n fún ní problem wa náà àwọn ní problem wa tó bá ṣí àwọn èèyàn náà gbogbo àwọn bàbá àbá tó wà lábúlé tó fún wọn lówó gidi pé ẹ lọ kó nǹkan jẹ ọyà wọlé tó àwọn pípù yìí wọn ní dúró náà wọn ní dúró àwọn kẹ níbo ni wọn jùta ni wọn ta ló bí wọn Fúlàní wo ni kí ló ló pẹ and then point of correction ẹ máa correct àwọn èèyàn tó bá ti sọ pé Yorùbá Fúlàní kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá Fúlàní ẹ ti máa correct wọn. Kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá Fúlàní. Náà wọn ti wa àwọn òní nǹkan tó ń jẹ́ nǹkan tó jọmọ́ Fúlàní kò sí nǹkan tó jẹ́ Fúlàní náà wọn ti wá. Yorùbá ni Yorùbá Fúlàní ni Fúlàní. Ẹ̀wọ̀n Yorùbá Fúlàní kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ káwọn èèyàn máa sọ bẹ́ẹ̀ mọ́ ó jẹ́ máa ń bí èdè tó bá gbọ́dọ̀ sọ báyìí. Yorùbá Fúlàní láì ṣe Yorùbá Haúsá Fúlàní. Haúsá Fúlàní àwọn ìjọ máa jó orúkọ àpapọ̀ lọ́bẹ̀ bíbá yìí àwa mìíràn ó kálukú wa la ní nǹkan tá à ń ṣe nínú ilé títí wa. So kí ni Fúlàní ṣe nínú ilé wọn kí náà ṣe mọ̀ àwọn onímọ̀ nǹkan tó ń jẹ́ náà kí ló kàn wọ́n pa orí burúkú tó ń bára kiri. Aládùn tí gbogbo wa. Àwọn tí mo ti kọ́kọ́ gbọ́ nísìnyí ẹ̀ ló ti kọ́kọ́ bá mi bọ̀ àdúgbò kó ti kọ́kọ́ jáde tó jẹ́ kọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ bọ̀ òun ò sọ bẹ́ẹ̀ ṣe sọ yìí òun ti kọ́kọ́ kóyàn láyà sókè díẹ̀. But nísìnyí tá a gbọ́ ń sìn ọkàn wa ti balẹ̀. Ẹ lọ fọkàn balẹ̀ ẹ lọ fọkàn balẹ̀. Ó yẹ stáàtì ni Àdìsá ló wà ní control Elédùmarè ló wà lẹ́yìn ẹ̀. Ẹ ṣe ń bàbá mi.